wọ́n ṣe ń gbé àbúrò mi dìgbàdìgbà lọ, níbi tí wọ́n ti ń gbé lọ ní ẹsẹ̀ rẹ̀ tó ti jẹrà tí ó ti jẹrà dé ibi orúnkún ni ẹsẹ̀ náà dẹ̀ jábọ́ ní òjijì. Nígbà tí ẹsẹ̀ yìí jábọ́ ní òjijì, ọkọ rẹ̀ mú ẹsẹ̀ yìí, ó sì pariwo, ó sì fi hàn án pé ìyá Ṣadé wo ẹsẹ̀ mà ti jábọ́. Kí ni àbúrò mi gbọ́ eléyìí sí? Ìṣe ló dákú lọ gbọ̀nrọ̀gọ̀nọ̀ tí ó sì wọ kómà. Oore ni mo ṣe fún àwọn ẹbí mi tí wọ́n sì padà sọ di ibi mọ́ mi lọ́wọ́. Nípasẹ̀ oore yìí, mo gbà wọ́n ní ààyè láti bá mi ṣe alámòjútó ilé mi àti property mi, ṣùgbọ́n kàkà kí wọ́n bá mi ṣe eléyìí, wọ́n fi ọ̀bẹ ẹ̀yìn jẹ mí ní iṣu. Ẹ tẹ́tí kí ẹ wá nǹkan fìdílé, kí ẹ gbọ́ ìtàn ayé mi, kí ẹ sì gbà mí ní ìmọ̀ràn lórí ohun tó yẹ kí n ṣe. Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelú Royal TV. Orúkọ tèmi ni Oyíndàmọ́lá, ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, mo fẹ́ kí ẹ like, kí ẹ subscribe, kí ẹ sì share, kí ẹ lè máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ ní orí ìkànnì yìí. Arákùnrin kan ló wọnú DM wa tó ní kí a bá wọn share story ayé àwọn fún gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n bá lè rí nǹkan fi kọ́gbọ́n, kí wọ́n sì gba àwọn ní ìmọ̀ràn ní orí nǹkan tí ó yẹ kí àwọn ṣe. Ẹ wá nǹkan fìdílé, ẹ máa bá mi ká lọ nínú story náà. Orúkọ tèmi ni Babafẹ́mi. Ọmọ 5 ni ìyá mi bí fún bàbá mi. Ọkùnrin 3, obìnrin 2. Mo ní ẹ̀gbọ́n ọkùnrin 2 níwájú, bẹ́ẹ̀ sì ni mo ní àbúrò obìnrin 2 ní ẹ̀yìn. Bàbá mi bímọ tó pọ̀, ṣùgbọ́n ìyá mi ni ìyàwó àkọ́kọ́ ní ọ̀dẹ̀dẹ̀ bàbá mi. Nínú gbogbo ọmọ tí bàbá mi bí, èmi ni mo kọ́kọ́ ní àǹfààní láti lọ sí ìlú ọba. London ni mò ń gbé ní United Kingdom. Nígbà tí mo lọ sí London ní ọdún 1999, nǹkan rújú fún mi. Kódà mi ò tíì gádà rárá. Mo ṣiṣẹ́ lọ́tùn àti òsì kí n ba lè rí nǹkan kó jọ, kí n dẹ̀ lè kó èrè oko délé. Kódà nígbà mìíràn, mo máa lọ sí ibi iṣẹ́ ní àárọ̀. Tí n bá ti close níbi iṣẹ́ ní àárọ̀, mo tún máa gba ibòmíì lọ láti lọ ṣe ti ọ̀sán. Tí n bá dẹ̀ tún ti ṣe tán níbi ti ọ̀sán, tó bá tún di alẹ́, mo máa tún gba ibi iṣẹ́ ìmíì lọ láti lè lọ ṣiṣẹ́. Mo ń tẹra mọ́ iṣẹ́ ọwọ́ mi gidigidi nítorí pé mo fẹ́ gbìyànjú àti ní àkójọ kí n dẹ̀ lè kó èrè oko délé. Nínú iṣẹ́ tí mò ń ṣe yìí náà ni mo ti ń gbìyànjú, tí mo dẹ̀ ń sa ipá mi, tí mo dẹ̀ ń fi nǹkan tí agbára mi ká ránṣẹ́ sí àwọn ẹbí mi ní ìlú Nàìjíríà. Nígbà tí ó di ọdún 2001, mo ṣe alábàápàdé àwọn ọkùnrin kan tí àwọn náà wá láti ìlú Nàìjíríà wá sí òkè òkun. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé tí a bá ti rí ara wa ní ilẹ̀ ọba, tí ó sì jẹ́ pé ọmọ ìlú kan náà ni wá, a máa ń ní ìfẹ́, a dẹ̀ máa ń support ara wa. Àwọn arákùnrin yìí ò ní iṣẹ́ méjì tí wọ́n ń ṣe ní ìlú ọba ju iṣẹ́ jìbìtì, èyí tí àwọn olóyìnbó ń pè ní internet fraud. Ní gbogbo ìgbà tí mo pàdé àwọn arákùnrin yìí, wọ́n ṣẹ̀ṣẹ̀ gba owó tán ni. Kódà owó tí wọ́n gbà, owó yẹn pọ̀ jaburata lórí iṣẹ́ jìbìtì tí wọ́n ń ṣe. Èyí ló wá mú mi bá wọn sọ̀rọ̀, tí mo sì bẹ̀ wọ́n, tí mo rọ̀ wọ́n wípé kán gbà mí láàyè láti darapọ̀ mọ́ wọn. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé tí a bá ríra wa ní ìlú ọba, tí a sì wá láti ìlú kan náà, a máa ń ní ìfẹ́ ara wa, tí a sì máa ń support ara wa. Mo lọ bá àwọn arákùnrin wípé kí wọ́n jọ̀ọ́, kí wọ́n jẹ́ kí n darapọ̀ mọ́ wọn. Àwọn arákùnrin yìí gbà mí tọwọ́ tẹsẹ̀ pẹ̀lú ìfẹ́, tí wọ́n sì kọ́ mi ní iṣẹ́ jìbìtì náà, tí wọ́n sì kọ́ mi ní inú àti ìta iṣẹ́ náà, tí èmi náà sì farabalẹ̀, tí mo sì mọ iṣẹ́ náà dáadáa. Lẹ́yìn bí oṣù díẹ̀ sí, èmi náà bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tí mo dẹ̀ sì ń gba owó ńlá, owó tabua, tí owó náà sì pọ̀ gidi gan. Débi pé àwọn òbí mi ní ìlú Nàìjíríà, ó yà wọ́n lẹ́nu nítorí gbogbo ìgbà náà owó tí mò ń send sílé fún àwọn òbí mi ó pọ̀ ju owó tí mò ń send sí wọn tẹ́lẹ̀ nígbà tí mò ń ṣiṣẹ́ bóódì mi. Tí inú àwọn ẹbí mi sì máa ń dùn, tí wọ́n sì máa ń fi àdúrà ràn mí lọ́wọ́ wípé mo ti ń ṣe dáadáa ní ìlú ọba. Nígbà tí mo wá ṣiṣẹ́ jìbìtì yìí, tí mo rí nǹkan kó jọ, èmi náà ti ní owó, mo ti ní savings. Kódà owó yìí pọ̀ lọ́pọ̀lọpọ̀ débi pé mo wá ronú pé ó yẹ kí èmi náà ní property ní ìlú ọba. Débi pé mo wá ronú pé ó yẹ kí èmi náà ní property ní ìlú Nàìjíríà. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ilé ni àbọ̀sími oko. Mo pe ẹ̀gbọ́n mi èyí tó jẹ́ àkọ́bí wa wípé ó wù mí kí n ní property ní ìlú Nàìjíríà nítorí pé mo dẹ̀ fẹ́ kí wọ́n bá mi ṣe alámòjútó property náà
Ẹ̀gbọ́n mi sì dá mi lóhùn wípé kò sí ìyọnu, pé ìmọ̀ràn mi dáa, ṣùgbọ́n ní ìgbàkíìgbà tí n bá ti ṣetán, tí mo ti ready, kí n jẹ́ kí òun mọ̀, òun á bá mi wá nǹkan ṣe sí. Ní gbogbo ìgbà tí mo dẹ̀ ń sọ yìí, owó ti wà lọ́wọ́ mi rẹpẹtẹ. Nígbà tó wá tó bí ìgbà bí ọ̀sẹ̀ díẹ̀ sí, mo pe ẹ̀gbọ́n mi, mo sọ fún ẹ̀gbọ́n mi pé mo ti ready, pé mo fẹ́ kí ẹ̀gbọ́n mi bá mi wá ilẹ̀, kí wọ́n sì máa bá mi kọ́ ilé lé lórí. Ẹ̀gbọ́n mi ní kí n má ṣèyọnu, pé òun máa get back sí mi lẹ́yìn bí ọjọ́ méjì tóun máa fi wá ilẹ̀ tí mo ní kí n bá òun wá. Lẹ́yìn bí ọjọ́ méjì, lẹ́yìn tí mo pe ẹ̀gbọ́n mi ní pé mo ti ṣetán àti ra ilẹ̀ náà, ẹ̀gbọ́n mi ní kí n má ṣèyọnu pé òun máa kí n fún òun ní bí ọjọ́ méjì, òun máa bá mi ṣiṣẹ́ lórí ilẹ̀ náà. Nígbà tó tó bí ọjọ́ kejì, ẹ̀gbọ́n mi message mi, wọ́n ní àwọn ti bá mi rí ilẹ̀ kan, wọ́n sì send picture ilẹ̀ náà sí mi pé ṣé mo ní ìfẹ́ rẹ̀. Nígbà tí mo rí picture ilẹ̀ náà, mo ní ìfẹ́ ilẹ̀ náà, mo sì sanwó fún ẹ̀gbọ́n mi, èyí tí ẹ̀gbọ́n mi sì bá mi san owó ilẹ̀ náà, tí wọ́n sì send receipt fún mi gẹ́gẹ́ bí evidence of payment. Lẹ́yìn tí ẹ̀gbọ́n mi send receipt fún mi, ó tún send àwọn owó pẹ́pẹ̀pẹ́ kan bí owó document àti bí owó àwọn ọmọ onílẹ̀ tí ẹ̀gbọ́n mi pé kí wọ́n máa fi báṣẹ́ lọ lórí ilẹ̀ náà. Lẹ́yìn ìgbà yẹn, a bẹ̀rẹ̀ sí ní kọ́lé sí orí ilẹ̀ náà. Mò ń send owó sí àwọn ẹ̀gbọ́n mi, bẹ́ẹ̀ sì ti mọ̀ pé nínú iṣẹ́ jìbìtì tí mò ń ṣe yìí, mò ń rí owó tó tó owó. So fún ìdí èyí, mò ń send owó tó tó owó fún ẹ̀gbọ́n mi tí wọ́n sì fi ń bá mi ṣiṣẹ́ lọ lórí ilẹ̀ náà. Ṣùgbọ́n nígbà tó tó àárín kan, mo ṣàkíyèsí wípé gbogbo ìgbà tí n bá ti send owó sí ẹ̀gbọ́n mi ni wọ́n máa ń dá owó náà sí méjì, tí wọ́n á fi ìdajì ṣe ilé tán bá mi kọ́ lọ, tí wọ́n á dẹ̀ fi ìdajì sí àpò. Bí àpẹẹrẹ, tí mo bá send 300,000 sí ẹ̀gbọ́n mi á fi 150 sápò, wọ́n á dẹ̀ fi 150 ṣe iṣẹ́ ilé tí wọ́n ń ṣe lọ. Mo ṣe àkíyèsí nípa ìwádìí mi, ṣùgbọ́n eléyìí ò bí mi nínú, nítorí mo mọ̀ pé ẹ̀gbọ́n mi ni wọ́n, ẹ̀jẹ̀ mi sì ni wọ́n, àti pé pàápàá mò ń rí owó tó tówó ní ìdí iṣẹ́ jìbìtì náà, àti pé mo dẹ̀ tún mọ̀ wípé nídìí iṣẹ́ jìbìtì náà ni àwọn ẹ̀gbọ́n mi ti ń jẹ. Ṣùgbọ́n mi ò fi ṣe ìbínú, mo fi ọ̀rọ̀ náà ṣe òṣù, mo dẹ̀ fi para. Kó tó di pé mo ní kí ẹ̀gbọ́n mi bá mi ralẹ̀, mo sọ fún ẹ̀gbọ́n mi irú ilé tí mo fẹ́. Mo ní mo fẹ́ 2-story building. In case tí mo bá padà sí Nàìjíríà, màá lè máa dé síbẹ̀, màá mú òkè, màá dẹ̀ fi èyí tó kù nísàlẹ̀, màá fi rent. Ẹ̀gbọ́n mi sì ní kò sí ewu. Ẹ̀gbọ́n mi báṣẹ́ lọ lórí ilẹ̀ yìí ní òótọ́, bó tilẹ̀ ṣe pé mo mọ̀ pé àwọn ẹ̀gbọ́n mi ń gbá mi, ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Ara mi náà ni wọ́n máa ti jẹ, wọn ò ṣáà ní lọ dẹ ní ará ìta. Nígbà tí ẹ̀gbọ́n mi bá iṣẹ́ yìí dé stage kan, wọ́n bá dé roofing stage, ẹ̀gbọ́n mi pè mí wípé àwọn ti bá iṣẹ́ yìí dé roofing stage, pé kí n send owó tí wọ́n máa fi bá mi roof ilé yìí náà. Ṣùgbọ́n mo sọ fún ẹ̀gbọ́n mi wípé mo máa wálé ní June, pé kí ẹ̀gbọ́n mi má ṣèyọnu. Tí n bá ti dé ní June, mo máa mú owó tí màá fi ṣe roofing yìí bọ̀, wípé mo fẹ́ kí roofing náà kí ó ṣojú mi, àti pé ó ti tó ọdún 5 tí mo ti fojú kan àwọn ẹbí mi gbẹ̀yìn. Ó máa wù mí kí n wálé. Nínú oṣù June tí mo máa wálé náà, ó jẹ́ oṣù ọjọ́ ìbí mi. Mo sọ fún ẹ̀gbọ́n mi pé tí mo bá ti dé, mo máa ṣe roofing yẹn, pé kí wọ́n má ṣèyọnu ní orí ẹ̀. Ẹ̀gbọ́n mi sì ní kò sí wàhálà. Ní gbogbo ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí fún ẹ̀gbọ́n mi, a ti wà ní bí February àbí March, mo dẹ̀ sọ fún wọn pé mo máa dé sílé ní June. Nígbà tí ó di June tí mo lọ sí Nàìjíríà, àwọn ẹbí mi wọ́n welcome mi ti ìdùnnú àti ayọ̀. Wọ́n fà mí mọ́ra, èmi náà sì fi ìdùnnú pàdé wọn. Kódà inú wọn dùn gan lọ́pọ̀lọpọ̀, nítorí pé ó ti pé bí ọdún 5 tí wọ́n ti rí mi sẹ́yìn. Ó dẹ̀ ti pé bí ọdún 5 tí èmi náà ti ṣojú kàn wọ́n kẹ́yìn. Inú wọn dùn, wọ́n fi ìdùnnú pàdé mi, tí èmi náà sì ra nǹkan mèremère lóríṣiríṣi lọ fún wọn ní ìgbà tí mò ń lọ sí ìlú Nàìjíríà. Lẹ́yìn ìgbà náà, nígbà tí ó di ọjọ́ kẹta, ẹ̀gbọ́n mi pè mí, ó ní pé kí n wá, kí a jọ lọ sí site tí àwọn ń bá mi ṣe, tí mo sì gbéra, tí mo tẹ̀lé àwọn ẹ̀gbọ́n mi lọ sí site náà. Ṣùgbọ́n nígbà tí mo máa dé site náà, ìbànújẹ́ ni ló dé bá ọ̀tá mi pẹ̀lú nǹkan tí mo rí. Omi gbígbóná sì jáde ní ojú mi pẹ̀lú nǹkan tí mo rí. Kàyéfì ńlá ni ó jẹ́ fún mi nígbà tí màá fi dé site tí àwọn ẹ̀gbọ́n mi kọ́, tí mo sì rí wípé abẹ́ power line ni wọ́n bá mi kọ́ ilé náà sí. Ara ta mí, inú bí mi, mo fi ìbínú sọ̀rọ̀ sí àwọn ẹ̀gbọ́n mi, tí mo sì sọ fún wọn wípé ṣé wọn ò mọ̀ wípé gbogbo ilé-kílé àbí ṣọ́ọ̀bù tí àwọn ìjọba bá ti rí ní abẹ́ power line, níṣe ni wọ́n máa ń wó dànù ni. Nígbà tí mo sọ ọ̀rọ̀ yìí tán, àwọn ẹ̀gbọ́n mi bú sẹ́yìn, wọ́n sì ní kí n má ṣèyọnu, wípé ní ìgbà ayé Buhari, òun ni òfin yẹn rinlẹ̀, ṣùgbọ́n ní ayé ìsinsìnyí wọn ò ṣe mọ́. Ẹ̀gbọ́n mi ní kí n farabalẹ̀, kí òun ṣàlàyé àwọn nǹkan kan fún mi,
Ẹ̀gbọ́n mi ní pé ṣé mo rí pé ilé mi kọ́ ni nìkan ló wà ní abẹ́ power line yẹn, àti pé kí àwọn tó ralẹ̀ rárá ni àwọn èèyàn ti kọ́lé, tí wọ́n dẹ̀ ti kọ́ ṣọ́ọ̀bù sí abẹ́ power line tí ò dẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ yìí tí ẹ̀gbọ́n mi sọ fún mi, ó jẹ́ kí ọkàn mi balẹ̀, ara mi sì wálẹ̀ pẹ̀lú inú tí mò ń bí, pẹ̀lú àwọn àlàyé tí àwọn ẹ̀gbọ́n mi ṣe fún mi. Ẹ̀gbọ́n mi tún tẹ̀síwájú nínú àlàyé wọn wípé kí àwọn tí ó kọ́lé sí abẹ́ power line yẹn pé ṣé mi ò rò pé wọ́n ti ṣe ìwádìí fínífíní kó tó di pé wọ́n kọ́ síbẹ̀, tí mo dẹ̀ sọ fún wọn pé kò sí wàhálà, kò sí ìyọnu. Ṣùgbọ́n nígbà tí mo tẹjú mọ́ sáìtì tí wọ́n bá mi kọ́ dáadáa, mo rí wípé wọn ò tíì kọ́ ilé náà dé iye wọn, owó tí mo ti sẹ́ǹdì sí wọn. Nítorí pé mo ti sẹ́ǹdì owó lọ́pọ̀lọpọ̀ sí ẹ̀gbọ́n mi. So mo nígbàgbọ́ pé ó yẹ kí ilé yẹn ti ju ibi tí ilé yẹn dé lọ. Èyí ló wá mú mi gbàgbọ́ pé lóòótọ́ owó tí mò ń sẹ́ǹdì sí àwọn ẹ̀gbọ́n mi, níṣe ni wọ́n dá sí méjì, tí wọ́n dẹ̀ fi ìdajì ṣe nǹkan ní àpò ara wọn. Mo gbé ọ̀rọ̀ yìí sínú, mi ò fi ṣèbínú, ṣùgbọ́n ọ̀rọ̀ náà dùn mí dáadáa, ó dẹ̀ dùn mí dénú, ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Àwọn ẹ̀gbọ́n mi ṣáà ní kò sí ibi tí mo máa tì wọ́n sí. Lẹ́yìn tí a kúrò ní site, tí a padà délé, tó bí ọjọ́ méjì, àwọn ẹ̀gbọ́n mi mú quotation roofing wá fún mi wípé àwọn fẹ́ bẹ̀rẹ̀ roofing lórí ẹ̀, pé kí n mú owó tí a máa fi ra àwọn material wá. Mo gba quotation yìí lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n mi, mo wò ó fínífíní, mo wo iwájú, mo wo ẹ̀yìn ẹ̀, mo sì sọ fún wọn pé asbestos ni mo fẹ́ kí wọ́n fi bá mi ṣe roofing ilé náà. Àwọn ẹ̀gbọ́n mi sì ní kò sí wàhálà. Mo tún tẹ̀síwájú, mo sọ fún àwọn ẹ̀gbọ́n mi wípé tí wọ́n bá fẹ́ lọ ra material náà ní ìlú Èkó, mo máa fẹ́ kí Alhaja èyí tí ó ń ṣe ìyá wa kí ó bá mi tẹ̀lé wọn lọ. Àwọn ẹ̀gbọ́n mi sì gbà wípé kí Alhaja tẹ̀lé wọn lọ. Mo sì bá Alhaja náà sọ ọ̀rọ̀ yìí, Alhaja náà sì gbà láti tẹ̀lé wọn lọ. Nígbà tó bí ọjọ́ kejì, mo send owó sí Alhaja. Àwọn Alhaja gbéra, ó di ìlú Èkó. Ọjọ́ kejì yìí náà ni èmi gbéra tí mo padà sí ìlú ọba tí mo ti wá. Nígbà tí Alhaja dé ìlú Èkó, tí wọ́n dé company tí wọ́n ti máa ra àwọn material yìí, Alhaja fi quotation ràn wọ́n ní company náà. Wọ́n ṣe negotiation, Alhaja sì san owó tí wọ́n sì fún wọn ní receipt ní ẹsẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n àwọn company yìí náà sọ fún wọn pé wọ́n fún wọn ní ìgbà àti àkókò tí wọ́n máa deliver àwọn material náà sí site. Nígbà tí Alhaja àti àwọn ẹ̀gbọ́n mi kúrò ní company náà, so bí wọ́n ṣe ń lọ ní ọ̀nà, àwọn ẹ̀gbọ́n mi lo ọgbọ́n ète fún ìyá wa, tí wọ́n sì sọ fún wọn wípé àwọn sì ní nǹkan tí àwọn fẹ́ ṣe ní ìlú Èkó, ṣùgbọ́n kí àwọn má ba delay Alhaja, wípé kí Alhaja máa lọ sílé, tí àwọn bá dẹ̀ ti ṣetán, àwọn máa bọ̀ nílé. Alhaja gbọ́ sí wọn lẹ́nu, bó tilẹ̀ jẹ́ pé Alhaja ò mọ̀ pé ìwà jìbìtì ni wọ́n fẹ́ hù, ṣùgbọ́n Alhaja gbé báàgì ẹ̀, ó dẹ̀ gba ilé lọ. Gẹ́gẹ́ tí Alhaja lọ sí ilé ni àwọn ẹ̀gbọ́n mi gbé mọ́tò tí wọ́n sì padà, tí wọ́n lọ sí company tí wọ́n ti ra material. Nígbà tí wọ́n dé company tí wọ́n ti ra àwọn material yìí, àwọn ẹ̀gbọ́n mi sọ fún wọn níbẹ̀ wípé àwọn ò ní nílò àwọn material kankan mọ́. Fún ìdí èyí, àwọn fẹ́ gba owó padà, àwọn fẹ́ gba refund lórí àwọn material tí àwọn ò ní nílò mọ́. Ṣùgbọ́n lórí asbestos tí àwọn kọ́, àwọn ò ní nílò asbestos mọ́, aluminium ni àwọn máa padà lò. Àwọn ará company ò dẹ̀ kú mọ̀ pé ìwà jìbìtì ni àwọn ẹ̀gbọ́n mi wá hù. Wọ́n gbà sí wọn lẹ́nu, wọ́n dẹ̀ gba check, wọ́n dẹ̀ gba receipt lọ́wọ́ wọn, tí wọ́n dẹ̀ kọ ìmíì fún wọn, tí wọ́n dẹ̀ fún wọn ní refund. Lẹ́yìn tí àwọn ẹ̀gbọ́n mi gba refund yìí tán, wọ́n gba ọ̀nà ilé lọ. Kò kú sí ẹnikẹ́ni tí ó lérò pé àwọn ẹ̀gbọ́n mi lè hu ìwà jìbìtì yìí. Kódà Alhaja tó jẹ́ ìyá wa gan, kò rò pé àwọn ẹ̀gbọ́n mi lè padà lọ láti lọ gba refund nínú owó náà. Nígbà tí wọ́n délé, tí ó tó bí oṣù kan lẹ́yìn náà, mo máa ń pe àwọn ẹ̀gbọ́n mi, mo sì máa ń bi wọ́n wípé kí wọ́n send picture ibi tí wọ́n bá roofing ilé náà dé. Ṣùgbọ́n mo ní àkíyèsí wípé gbogbo bí mo ṣe bá message àwọn ẹ̀gbọ́n mi tí mo máa ń sọ̀rọ̀ lórí roofing ilé yìí náà, wọn ò kí ń dá mi lóhùn. Níṣe ni wọ́n máa ń yí mi síwájú, tí wọ́n dẹ̀ máa yí mi sí ẹ̀yìn. Èyí ló wá ta mí lára tí mo message ìyá mi, tí mo sì bá wọn sọ̀rọ̀, tí ìyá mi sì fi mí lọ́kàn balẹ̀ wípé fúnra ara àwọn ni àwọn sanwó ní ìlú Èkó fún company tí ó máa ra material. Fún ìdí èyí, kí n fi ọkàn balẹ̀, kò sí ewu, kò sí nǹkan kan, bóyá wọ́n sì ń báṣẹ́ lọ lórí ẹ̀ ni. Kò pẹ́ kò jìnnà, àwọn ẹ̀gbọ́n mi tún message mi, wọ́n ní àwọn ti parí roofing, pé ó kú káwọn plaster ilé náà, pé kí n send owó tí àwọn máa fi ṣe plastering ilé náà. Nígbà tí àwọn ẹ̀gbọ́n mi sọ ọ̀rọ̀ yìí fún mi, mo wá rò lọ sọ́tùn, mo rò lọ sósì. Fẹ̀kàntẹ́lẹ̀ náà mi ò trust wọn, mi ò dẹ̀ ní ìgbàgbọ́ nínú wọn, nítorí mo mọ̀ pé wọ́n ń jẹ ní ara mi. Èyí ló wá mú mi kí n message àbúrò mi obìnrin, èyí tí wọ́n bí tẹ̀lé mi. Ìyẹn ń gbé ní ìlú Ìlọrin, ó sì jẹ́ akẹ́kọ̀ọ́ ní ìlú Ìlọrin.
mo message àbúrò mi yìí wípé kó lọ sí sáìtì, kó lọ bá mi wo ibi tí wọ́n bá iṣẹ́ dé. Àbúrò mi sì gbéra, ó lọ sí sáìtì náà, ó lọ bá mi wo ibi tí wọ́n bá iṣẹ́ náà dé. Nígbà tí àbúrò mi débẹ̀, fẹ̀kàntẹ́lẹ̀ ìyẹn ò kú mọ irọ́ tán ti pa fún mi. Ìyẹn ṣe fídíò gbogbo ilé, ó sì send ẹ̀ sí mi. Nínú fídíò náà ni mo ti wá rí pé wọn ò ṣe roofing náà, tí àbúrò mi dẹ̀ ti sọ fún mi pé wọn ò tíì bẹ̀rẹ̀ roofing. Kódà wọn ò tíì fi nǹkan kan bo ilé náà lórí débi pé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣe roofing. Nígbà tí mo rí nǹkan tí àbúrò mi send sí mi, tí mo sì gbọ́ nǹkan tí ó sọ fún mi, inú mi bàjẹ́ púpọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn ẹ̀gbọ́n mi ti parọ́ fún mi pé àwọn ti parí roofing yìí. Ní ìgbà tí àbúrò mi sọ eléyìí fún mi, mo wá pinnu wípé mi ò ní send owó kankan sí àwọn ẹ̀gbọ́n mi mọ́, tí mo sì ń ronú ọ̀nà tí màá gbé gbà, tí màá fi gba property ní ọwọ́ àwọn ẹ̀gbọ́n mi, tí màá fi gbé fún ẹlòmíì. Nígbà tí mò ń ronú nǹkan tí mo máa ṣe yìí, mo tẹpá mọ́ iṣẹ́ jìbìtì tí mò ń ṣe, tí mo sì ń rí owó. Kódà gbogbo ìgbà tí mo pinnu pé mi ò ní send owó sí àwọn ẹ̀gbọ́n mi mọ́, àwọn owó tí mò ń rí, mò ń tọ́jú ẹ̀. Owó náà dẹ̀ ti pọ̀ gidigidi gan. Mò ń save, owó náà dẹ̀ ti ó ti pọ̀, ó ti lámìlaka. Àwọn ọ̀gbẹ́ni tí mo pàdé, tí mo join, tí wọ́n kọ́ mi níṣẹ́ jìbìtì yìí, mo notice, mo dẹ̀ ṣàkíyèsí wípé gbogbo nǹkan tí wọ́n ń ṣe ló ń lọ dáadáa. Gbogbo nǹkan tí wọ́n rí ní ìdí iṣẹ́ jìbìtì, òun náà fi ń ṣe nǹkan gidi, tí wọ́n dẹ̀ fi ń ṣe nǹkan rere sí ìlú Nàìjíríà. Kódà èyí tó ti kọ́lé tán, kódà èyí tó ṣẹ̀ ń kọ́lé sì ń kọ́lé lọ́wọ́, kódà èyí tó ń ṣe business ní ìlú Nàìjíríà, ó ń ṣe business ẹ̀ sì ń lọ dáadáa. Pẹ̀lú àwọn ohun tí mo gbọ́ àti àwọn ohun tí wọ́n fi hàn mí, àwọn ohun mèremère, àwọn ohun ńláńlá, àwọn property tí wọ́n ti ṣe, tí wọ́n ti gbé ìdí iṣẹ́ jìbìtì yìí ṣe, tí wọ́n sọ àti èyí tí mo rí. Èyí ló wá mú mi kí n ronú ayé mi pé kí ni mo máa ṣe? Kí ló dé tí ọ̀rọ̀ tèmi wá rí báyìí? Bẹ́ẹ̀ ni mo wá pe ìkan lára wọn tí mo súnmọ́, tí a dẹ̀ close dáadáa, tí mo fi ọ̀rọ̀ ayé mi lọ̀, tí mo sì sọ fún wípé báyìí ni àwọn ẹ̀gbọ́n mi ṣe fún mi. Àwọn tó tún jẹ́ ìdílé mi nìyẹn o. Ọkùnrin yìí ló wá gbà mí ní ìmọ̀ràn wípé nígbà tí àwọn ẹbí mi ti dà mí, tí mo sì ti gbọ́kànlé wọn pé kí n gbìyànjú àti gbé property náà, kí n gbìyànjú àti gbé fún ẹlòmíì. Ọ̀rẹ́ mi yìí tún gbà mí ní ìmọ̀ràn wípé kí n gbìyànjú àti gba lọ́yà tí ó máa bá mi handle àwọn property mi ní ìlú Nàìjíríà. Mo sì sọ pé kò sí wàhálà, tí mo sì farabalẹ̀ tí mò ń wá lọ́yà tí mo máa lò. Kò pẹ́ sí ìgbà tí mo bá ọ̀rẹ́ mi yìí sọ̀rọ̀ ni ìròyìn kàn mí létí wípé ilé mi tí wọ́n kọ́ sí abẹ́ power line, àwọn ìjọba ti dé bẹ̀, wọ́n sì tún wó gbogbo ilé tó wà ní abẹ́ power line náà àti ṣọ́ọ̀bù tó wà ní abẹ́ power line náà. Kódà kò kí ń ṣe ilé mi nìkan ni wọ́n wó, gbogbo ilé tó wà níbẹ̀ pátápátá ni wọ́n wó. Ìbànújẹ́ gorí ọkàn mi nígbà tí mo gbọ́ ìròyìn yìí, ó dẹ̀ bà mí nínú jẹ́ gan, ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe? Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Ẹ̀dá tí ò gba kádàrá, á gba kodoro. Mo tẹ̀síwájú nínú iṣẹ́ jìbìtì tí mò ń ṣe yìí. Mò ń rí owó, mò ń rí owó tó tó owó, mo dẹ̀ ń tọ́jú owó títí di ìgbà tí mo máa fi mọ nǹkan tí mo máa ṣe. Lẹ́yìn tí mò ń wá lọ́yà, èèyàn kan connect mi pẹ̀lú lọ́yà kan tí mo fi orúkọ bò ní àṣírí. Èmi àti lọ́yà yìí sọ̀rọ̀. Mo ṣàlàyé nǹkan tí mo fẹ́ fún lọ́yà. Kódà mo sọ fún lọ́yà pé mo fẹ́ ilẹ̀, ṣùgbọ́n mi ò fẹ́ ilẹ̀ sí mainland, pé island ni mo fẹ́ ilẹ̀ sí. Lọ́yà yìí sì ní kò sí ìṣòro wípé ìgbàkígbà tóun bá ti rí ilẹ̀, òun máa jẹ́ kí n mọ̀. Nígbà tó tó ọjọ́ kejì, lọ́yà yìí send àwọn option sí mi. Ó send àwọn ilẹ̀ kọ̀ọ̀kan sí mi àti iye ẹ̀ wípé kí n farabalẹ̀ wò, kí n wo èyí tí mo fẹ́ àti èyí tí ó tẹ́ mi lọ́rùn. Nígbà tí mo padà rí ilẹ̀ kan tó tẹ́ mi lọ́rùn, lọ́yà pé ilẹ̀ náà fún mi ní 25 million. Ṣùgbọ́n èmi àti lọ́yà a negotiate títí a fi falẹ̀ náà di 20 million. Mo gbà láti sanwó fún lọ́yà náà ní ẹsẹ̀kẹsẹ̀. Mo gbà láti san 20 million fún lọ́yà náà, tí mo sì san 20 million fún lọ́yà náà. Nígbà tí lọ́yà náà san owó ilẹ̀ náà, ó send receipt fún mi gẹ́gẹ́ bí evidence of payment pé òun ti san owó náà. Nígbà tí mo rí receipt náà, inú mi dùn pé mo padà pàdé aláwọ̀rẹ́, láì mọ̀ wípé lọ́yà yìí ló máa padà ba ayé mi jẹ́. Ká ní mo bá ti mọ̀ ni, mi ò ní wulẹ̀ bá lọ́yà yìí ní nǹkan kan ṣe papọ̀. Nítorí pé ojú èèyàn dáadáa ni mo fi ń wo lọ́yà yìí. Ṣùgbọ́n mi ò mọ̀ wípé lọ́yà yìí ló máa padà wá ba nǹkan jẹ́ gidigidi gan ní ara mi. Kódà nǹkan tí lọ́yà yìí bàjẹ́ ní ara mi, ó ju èyí tí àwọn ẹ̀gbọ́n mi bàjẹ́ lọ. Kí n má fọ̀rọ̀ gùn bí mo ṣe ń bá ìtàn ayé mi lọ. Lẹ́yìn ìgbà tí mo san owó yìí fún, tí mo san 20 million owó ilẹ̀ yìí fún lọ́yà, tí lọ́yà san owó ilẹ̀ náà tí ó sì send receipt fún mi. Mo tún send àwọn owó kọ̀ọ̀kan fún lọ́yà, bí àwọn owó document àtàwọn owó pẹ́pẹ̀pẹ́ kan tí wọ́n máa ṣe kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ náà. Tí lọ́yà sì san owó náà tí ó sì send receipt gbogbo ẹ̀ sí mi. Nígbà tó yá, lọ́yà wá béèrè pé nígbà wo ni a máa bẹ̀rẹ̀ iṣẹ́.
lórí ilẹ̀ náà. Mo ní kí lọ́yà má ṣèyọnu wípé mo máa get back sí wọn ní àìpẹ́ láti mọ ìgbà tí a máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ náà. Nígbà tó wá yá mo wá rò wípé mo send adúrú owó yìí sí àjèjì ará ìta tí mi ò mọ ilé tí mi ò sì mọ ọ̀nà ẹ̀. Kò sì sí ẹbí mi kankan tí ó gbọ́ tàbí tí ó mọ̀ nípa ẹ̀. Èyí ló wá mú mi ronú lọ sí ọ̀dọ̀ àbígbẹ̀yìn wa. Ìyẹn ti wà nílé ọkọ, ó ti bí ọmọ 2. Mo pe àbúrò mi yìí wípé mo fẹ́ kí ó bá mi dé ibì kan, pé mo ní property síbì kan, mo dẹ̀ fẹ́ kó lọ bá mi wo bí ibẹ̀ ṣe rí. Mo connect àbúrò mi yìí mọ́ lọ́yà yìí. Àwọn méjèèjì dìjọ sọ̀rọ̀. Àbúrò mi gbéra, ó wá lọ́yà lọ. Nígbà tó dé ọ̀dọ̀ lọ́yà, lọ́yà gbé àbúrò mi sí inú mọ́tò, ó sì gbé lọ sí site náà. Nígbà tí àbúrò mi máa fi dé orí ilẹ̀ náà, inú àbúrò mi dùn lọ́pọ̀lọpọ̀. Kódà àbúrò mi ṣe fídíò call pẹ̀lú mi tí ó sì fi ilẹ̀ náà hàn mí àti agbègbè ilẹ̀ náà. Nígbà tí mo rí ilẹ̀ náà lórí fídíò call, inú mi dùn. Kódà àbúrò mi tẹ̀síwájú sọ pé ilẹ̀ náà jẹ́ ilẹ̀ tí ó dáa gidi gan, àti pé pàápàá gbogbo àwọn tí ó kọ́lé sí agbègbè náà, àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn ni nítorí pé àwọn ilé tó wà ní agbègbè náà, àwọn ilé ńlá ni, àwọn olówó dẹ̀ ni wọ́n ní ilé náà. Inú mi dùn fún èsì yìí tí àbúrò mi fún mi. Pẹ̀lú nǹkan tí mo gbọ́ lẹ́nu àbúrò mi àti fídíò call tí èmi àti ẹ̀ ṣe àti àwọn nǹkan tí ó send sí mi, inú mi dùn tí mo sì kí lọ́yà pé wọ́n kú iṣẹ́. Lẹ́yìn tí àbúrò mi ti lọ wo bẹ̀, tí àbúrò mi padà sílé, mo bá lọ́yà sọ̀rọ̀ wípé mo ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní orí ilẹ̀ náà. Mo dẹ̀ send 10 million naira sí lọ́yà pé kí wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ náà. Kò pẹ́ tí àbúrò mi dé láti ibi tó ti lọ bá mi wo ilẹ̀ náà ni mo gbọ́ pé àbúrò mi ṣe àìsàn, wípé àìsàn náà dẹ̀ ní agbára gidigidi gan. Mo pe ọkọ ẹ̀, mo béèrè pé kí ni ó ṣẹlẹ̀. Ọkọ ẹ̀ sì ṣàlàyé fún mi wípé àwọn ti gbé àbúrò mi lọ sí hospital, wípé àwọn sì ti ṣe oríṣiríṣi àyẹ̀wò fún. Mo fi owó ránṣẹ́ sí ọkọ ẹ̀ wípé àìbá mọ̀ wọ́n lè fẹ́ nílò àwọn owó kọ̀ọ̀kan láti fi ṣe àwọn nǹkan kan sí fún ní hospital. So mò ń support ọkọ ẹ̀ pẹ̀lú owó ní òrèkóòrè. Nígbà tí èsì test tí wọ́n ṣe fún àbúrò mi máa jáde, èsì yìí jẹ́ kó yé wa wípé ẹsẹ̀ òsì àbúrò mi, ẹ̀jẹ̀ ò flow níbẹ̀, kódà kò sí ẹ̀jẹ̀ rárá níbẹ̀. Ẹsẹ̀ náà ṣe ló dàbí paper, kò sì lè fi dúró, kò lè fi dá dúró nítorí pé ẹsẹ̀ náà ti kú, kò sí èmi ní ẹsẹ̀ náà. Nígbà tí mo gbọ́ èsì yìí, inú mi bàjẹ́, mo dẹ̀ wò pé irú kí tún leléyìí. Ṣùgbọ́n nǹkan kékeré ni àwa pè. Àwọn doctor admit ẹ̀ sí hospital, wọ́n sì ń ṣe ìtọ́jú tó péye fún níbẹ̀. Ká má fọ̀rọ̀ gùn, ẹsẹ̀ tí àbúrò mi ò lè fi dúró, ẹsẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní dúdú. Ẹsẹ̀ yìí dúdú débi wípé àfi bí ìgbà tí wọ́n bá ń sun ẹran sísun, bẹ́ẹ̀ ni ẹsẹ̀ náà ṣe dúdú. Nígbà tí ọkọ rẹ̀ send picture ẹsẹ̀ náà sí mi, ẹnu yà mí, kódà kàyéfì ló jẹ́ sí mi. Mo fẹ́ lè sọ pé mi ò rírú ẹ̀ rí. Kò tó bí oṣù méjì sí, lẹ́yìn ìgbà tí ẹsẹ̀ yìí dúdú tán, ẹsẹ̀ yìí bẹ̀rẹ̀ sí ní jẹrà, tí ẹsẹ̀ yìí sì bẹ̀rẹ̀ sí ní rùn. Kódà àwọn hospital sọ fún ọkọ àbúrò mi wípé kí wọ́n wá gbé kúrò, pé àwọn ò ní lè tọ́jú ẹ̀ mọ́. Wọ́n gbé àbúrò mi kiri oríṣiríṣi hospital tí kò sì sí ìkan tí ó lè tẹ́wọ́ gbà. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n gbé àbúrò mi dé hospital kan, àwọn yẹn gbà. Nígbà tí wọ́n ṣe ìtọ́jú ẹ̀ fún ìgbà díẹ̀, ìkan lára àwọn doctor tó ń ṣiṣẹ́ ní hospital yẹn pe ọkọ ẹ̀ sẹ́yìn, tí ó sì sọ fún wọn pé òun ò rò pé ojú lásán ni nǹkan tó ń ṣe àbúrò mi, wípé case àbúrò mi ò kí ń ṣe ọ̀rọ̀ hospital, kí wọ́n tọ àwọn babaláwo àbí àwọn àfáà àbí àwọn pastor lọ, pé nǹkan tó ń ṣe àbúrò mi kò kí ń ṣe nǹkan tí àwọn lè fi ọwọ́ yẹpẹrẹ mú rárá. Wọ́n dẹ̀ ní pé kí wọ́n wá gbé nítorí pé ẹsẹ̀ yẹn ti jẹrà gan, ó ti jẹrà gan. Kódà ẹsẹ̀ yẹn ó ti ń rùn gan lọ́pọ̀lọpọ̀. Wọ́n gbé àbúrò mi padà lọ sílé, tí wọ́n sì ń lo nǹkan ìbílẹ̀ fún. Lẹ́yìn ìgbà tí wọ́n gbé àbúrò mi padà lọ sílé, tí wọ́n lo oríṣiríṣi nǹkan ìbílẹ̀ fún, bẹ́ẹ̀ sì ni wọn ò dẹ́kun àti máa gbé kákàkiri ṣọ́ọ̀ṣì pé bóyá wọ́n á tiẹ̀ lè rí ìwòsàn fún ní ọjọ́ kan. Kódà wọ́n gbé àbúrò mi dé ilé ìjọsìn kan, èyí tí gbogbo ọmọ Nàìjíríà mọ̀. Ilé ìjọsìn yìí popular gan, wọ́n fi orúkọ bo ilé ìjọsìn yìí ní àṣírí. Ní ọjọ́ tí wọ́n gbé àbúrò mi lọ sí ilé ìjọsìn yìí, àwọn tí ó gbé àbúrò mi lọ, wọn ò ní àǹfààní láti bá olùdásílẹ̀ ilé ìjọsìn náà ní ọjọ́ náà. Nítorí pé èrò pọ̀, so wọn ò rí ààyè láti rí olùdásílẹ̀ ilé ìjọsìn náà. Fún ìdí èyí, wọ́n gbé àbúrò mi padà lọ sílé, tí wọ́n sì ń lo nǹkan ìbílẹ̀ padà fún. Nígbà tó wá di ọjọ́ kan, níṣe ni àbúrò mi fi igbe ta láti ojú oorun, tí ó dẹ̀ pariwo pé ìrora yìí pọ̀, pé ara ń ni òun.
pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ṣàánú òun kí nǹkan tó ń ṣe òun kí ó má bá pa òun ní òjijì. Àbúrò mi ké gan pẹ̀lú ìnira àti omijé lójú. Nígbà tí ó yá, ó bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ débi pé ó sọ pé tí ìnira yìí bá máa gba ẹ̀mí òun, kí ó kúkú gba ẹ̀mí òun ní ẹ̀ẹ̀kan náà nítorí pé òun ò lè mú mọ́ra mọ́. Nígbà tí àwọn ènìyàn wá rí wípé ìnira yìí pọ̀ fún, wọ́n gbìyànjú àti gbé àbúrò mi pé kí wọ́n tiẹ̀ gbé lọ sí hospital pé bí wọ́n tiẹ̀ lè rí abẹ́rẹ́ kan fún tó máa dínkù ìnira yìí. Fẹ̀kàntẹ́lẹ̀ nǹkan tí ó ń ṣe kò kí ń ṣe nǹkan hospital, ṣùgbọ́n ìnira tí ó ń jẹ yẹn ó pọ̀ gan ni wọ́n ṣe gbé lọ pé kí wọ́n fún ní abẹ́rẹ́ kí ó lè bá suppress ìnira àti ìrora yẹn. Bí wọ́n ṣe ń gbé àbúrò mi dìgbàdìgbà lọ, níbi tí wọ́n ti ń gbé lọ ní ẹsẹ̀ rẹ̀ tó ti jẹrà jẹrà jẹrà, tí ó ti jẹrà dé ibi orúnkún ni ẹsẹ̀ náà dẹ̀ jábọ́ ní òjijì. Nígbà tí ẹsẹ̀ yìí jábọ́ ní òjijì, ọkọ rẹ̀ mú ẹsẹ̀ yìí, ó sì pariwo, ó sì fi hàn pé ìyá Ṣadé wo ẹsẹ̀ ẹ, ẹsẹ̀ ẹ mà ti jábọ́. Kí ni àbúrò mi gbọ́ eléyìí sí? Níṣe ló dákú lọ gbọnrangandan tí ó sì wọ coma. Wọ́n sì rush àbúrò mi lọ sí hospital. Ní gbogbo ìgbà tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀, èmi àti ọkọ àbúrò mi à ń sọ̀rọ̀ tí mo sì ń send owó sí. Ṣùgbọ́n gbogbo bí ọkọ àbúrò mi ṣe ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀, ó ń jẹ́ ìyàlẹ́nu fún mi nítorí pé mo fẹ́ lè sọ pé mi ò gbọ́ irú ẹ̀ rí. Ìyàlẹ́nu ló ń jẹ́ fún mi tí mo sì ń gbìyànjú agbára mi láti send àwọn owó tí mo ní sí wọn pé kí wọ́n tiẹ̀ máa fi ṣe ìtọ́jú ẹ̀ lọ. Nígbà tí wọ́n gbé àbúrò mi dé ilé ìwòsàn, wọ́n gbé sí orí oxygen. Wọ́n fi oxygen sí i ní imú wípé bí ó tiẹ̀ lè rà á padà nítorí pé ó ti wọ coma. Wọ́n lo oxygen fún ní ọjọ́ kìíní, wọ́n lo oxygen fún ní ọjọ́ kejì. Ṣùgbọ́n nígbà tó máa fi pé ọjọ́ kẹta ní dédé aago 12:00, àbúrò mi jẹ́ Ọlọ́run nípè. Ayé le, ayé tótó, ayé àkámàrà. Nígbà tí àbúrò mi jẹ́ Ọlọ́run nípè, àwọn dókítà yóò ní choice ju pé kí wọ́n sọ nǹkan tó ṣẹlẹ̀ fún àwọn ẹbí ẹ̀ lọ. Wọ́n pe ọkọ rẹ̀ sínú ọ́fíìsì, wọ́n sì ṣàlàyé wípé àbúrò mi ti dákẹ́. Nígbà tí mo gbọ́ ìró ìbànújẹ́ yìí, inú mi bàjẹ́ lọ́pọ̀lọpọ̀. Kódà ni mo sun ẹkún ní ìlú ọba tí mo wà nítorí pé ọmọ ìyá mi, ọmọ bàbá mi ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àánú ọkọ ẹ̀ ṣe mí, bẹ́ẹ̀ sì ni àánú àwọn ọmọ ẹ̀ méjèèjì ṣe mí. Kódà àánú ìyá wa gan ṣe mí nítorí àti ẹbí àtàrà àti ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ni wọ́n ṣe wàhálà nígbà tí àbúrò mi tí ó wà lórí àìsàn. Wọ́n náwó, wọ́n nára, ṣùgbọ́n gbogbo wàhálà tí wọ́n ṣe, asán ni gbogbo ẹ̀ padà já sí. Ní gbogbo ìgbà tí àbúrò mi ṣe àìsàn yìí, mò ń send owó sí lọ́yà ní ojoojúmọ́. Kódà mo ti send owó gan sí lọ́yà. Mi ò lè ṣe àkáǹtì owó tí mo ti send sí lọ́yà, ṣùgbọ́n mi ò ní ìfura pé kí ló ń ṣẹlẹ̀ gangan. Mo ṣáà kàn rí pé mò ń send owó sí lọ́yà ni, tí lọ́yà sì ní òun bá mi báṣẹ́ lọ lórí ilé náà. Mo ti send owó gan sí lọ́yà, mo send owó gidigidi gan sí lọ́yà nítorí pé iṣẹ́ jìbìtì tí mò ń ṣe yìí, mo rí owó tó tó owó nínú iṣẹ́ jìbìtì yìí. Fún ìdí èyí, mi ò kí ń ro iye kí owó kankan, mi ò tiẹ̀ kí ń ri rò. Tí lọ́yà bá ti béèrè any owó lọ́wọ́ mi, mo máa ti send ẹ̀ sí. Lọ́yà ò dẹ̀ kí ń béèrè thousand lọ́wọ́ mi, mílíọ̀nù ni lọ́yà máa ń béèrè lọ́wọ́ mi tí mo dẹ̀ ń send ẹ̀ sí. Ṣùgbọ́n iye mi ò ṣí, mi ò ronú pé kí ló lè máa ṣẹlẹ̀. Lẹ́yìn ìgbà tí àbúrò mi kú, tí a sì sin, fẹ̀kàntẹ́lẹ̀ èmi tí ń ronú wípé bí mo ṣe máa sọ fún àwọn ẹbí mi wípé mo ní property níbì kan, wípé kí wọ́n lọ wo property náà, kí wọ́n sì mọ ibi tí iṣẹ́ dé lórí property náà. Ṣùgbọ́n mo fẹ́ kí aáwọ̀ tí ó ṣẹlẹ̀ láàárín èmi àti àwọn ẹ̀gbọ́n mi, mo fẹ́ kó lọlẹ̀ àti nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí àbúrò mi torí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ sin tán ni, kí n tó sọ fún àwọn ẹ̀gbọ́n mi tó kù wípé kí wọ́n lọ bá mi wo site náà. Lẹ́yìn ìgbà tí wọ́n sin àbúrò mi tí gbogbo nǹkan lọlẹ̀, ní ọjọ́ kan, ọkọ àbúrò mi pè mí. Ó ní kí n farabalẹ̀, kí n tẹ́tí, kí n gbọ́ nǹkan tí òun fẹ́ sọ. Wípé òun fẹ́ bá mi sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan, òun sì fẹ́ kí n farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ òun. Gbogbo àwọn tó bá ń sọ nílé ayé yìí wípé àwọn babaláwo, àwọn pásítọ̀ àbí àwọn wòlíì Nàìjíríà yìí pé fake ni wọ́n. Onítọ̀hún ò tíì dé ibi, kò tíì rìn dé ojú àmì ni ò tíì bá original pàdé. Ọjọ́ tí ó bá rìn, tí ó bá gidi pàdé nínú wọn, ọjọ́ náà ló máa mọ̀ wípé Ọlọ́run ń bẹ ní tòótọ́, bẹ́ẹ̀ sì ni ènìyàn wà. Ikú tí àbúrò mi kú yìí ni ó ṣí ojú mi sí ọ̀pọ̀lọpọ̀ àṣírí.
Lẹ́yìn tí àbúrò mi kú tí wọ́n sì sin tán, ọkọ rẹ̀ tẹ̀síwájú, ó sì sọ fún mi pé òun gbìyànjú láti wá ìdí ikú tí ó pa àbúrò mi, kò kí ń ṣe ikú àti ọ̀dọ̀ Ọlọ́run, ikú àti ọ̀dọ̀ ènìyàn ni. Fún ìdí èyí, òun gbìyànjú láti ṣe ìwádìí ibi tí ikú náà ti wá. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn mú òun jáde lọ káàkiri títí òun fi dé ọ̀dọ̀ bàbá kan ní ìlú ìtòsí. Mo forúkọ bo ìlú náà ní àṣírí. Nígbà tí ọkọ àbúrò mi àti èèyàn tí ó mú ọkọ àbúrò mi lọ tí wọ́n dé ọ̀dọ̀ bàbá yìí, kódà wọn ò tíì sọ nǹkan tí wọ́n bá wá kí bàbá tó dáfá, tí bàbá sì rí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀. Ọkọ àbúrò mi tẹ̀síwájú, ó sọ wípé inú jígí, èyí tí àwọn olóyìnbó ń pè ní mirror, ni bàbá yẹn ti ń wo gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tí àbúrò mi wá láyé. Bí àbúrò mi ṣe kú, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá, gbogbo nǹkan tí ó fa ikú ẹ̀ àti àìsàn tí ó ṣe kó tó di pé ó kú. Ọkọ àbúrò mi tẹ̀síwájú, ó ní bàbá yìí sọ pé nǹkan tí ó fa ikú àbúrò mi pàtó gangan ni wípé ní ọjọ́ tí àbúrò mi lọ bá lọ́yà tó lọ wo ilẹ̀ náà, lẹ́yìn tí wọ́n kúrò ní orí ilẹ̀ náà, lọ́yà ní kí àbúrò mi jókòó de òun nínú mọ́tò wípé òun gbàgbé nǹkan, òun fẹ́ sáré lọ mu, wípé òun ń bọ̀. Èyí tí àbúrò mi sì dúró de lọ́yà nínú mọ́tò. Lọ́yà yìí bọ́lẹ̀, ó dẹ̀ padà sí ìdí ilẹ̀ náà tí ó sì bu iyẹ̀pẹ̀ àtẹ́lẹsẹ̀ ẹsẹ̀ òsì àbúrò mi tí ó sì bù lọ ní ọjọ́ náà. Bàbá yìí jẹ́ kí ọkọ àbúrò mi mọ̀ wípé iyẹ̀pẹ̀ tí wọ́n bù yìí, òun ni ó ṣe àkóbá, òun ni wọ́n fi lọ ṣiṣẹ́ ibi tí ó fa àìsàn sí ara àbúrò mi. Èyí tí àìsàn yẹn dẹ̀ le títí ó fi gba ẹ̀mí ẹ̀. Nígbà tí ọkọ àbúrò mi gbọ́ eléyìí tí bàbá sọ, ẹ̀rù bà á, àyà ẹ̀ já, tí ó sì rò pé ayé wà, ènìyàn sì wà. Ìdí nìyí tí ọkọ àbúrò mi fi wá pè mí, tí ó sì ṣàlàyé bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ fún mi wípé àtọ̀dọ̀ lọ́yà ni ikú àbúrò mi ti wá. Pé òun fẹ́ kí n ṣọ́ ara, kí n dẹ̀ wà ní ìkíyèsí pẹ̀lú lọ́yà àti ilẹ̀ tí wọ́n bá mi kọ́ lọ́wọ́. Nígbà tí ọkọ àbúrò mi sọ̀rọ̀ yìí fún mi, ó bẹ̀ mí gidi gan, ó dẹ̀ rọ̀ mí gidigidi gan pé kí n wà ní ìkíyèsára, pé kí lọ́yà yìí má bá dá ẹ̀mí tèmi náà ní ègbodò. Lẹ́yìn tí ọkọ àbúrò mi sọ̀rọ̀ yìí fún mi tán, mo rò pé kí ni mo máa ṣe, ẹ̀rù bà mí, àyà mi sì já. Fẹ̀kàntẹ́lẹ̀ mi ti ń wá àwọn èèyàn, mo ti fẹ́ sọ fún àwọn ẹ̀gbọ́n mi wípé kán lọ bá mi wo ilẹ̀ tí lọ́yà bá mi kọ́ lọ, kó tó di pé ọkọ àbúrò mi ṣàlàyé ikú tó pa àbúrò mi fún mi. Lẹ́yìn tí ọkọ àbúrò mi ṣàlàyé pé ikú àbúrò mi wá láti ọ̀dọ̀ lọ́yà yìí, ẹ̀rù bà mí, mi ò sì lè rán ẹnikẹ́ni lọ sí orí ilẹ̀ náà. Mo wá ronú pé kí ló yẹ kí n ṣe. Kódà mi ò mọ̀ bóyá lọ́yà ralẹ̀ ní tòótọ́ àbí ó fake ilẹ̀ fún mi. Mi ò mọ̀ bóyá lọ́yà ń kọ́lé ní tòótọ́ ni àbí ó fake ilé tí ó snap fún mi ni. Èyí jẹ́ ìbẹ̀rù fún mi nítorí pé mi ò mọ nǹkan tí mo máa ṣe rárá àti rárá. Lẹ́yìn ìgbà tí mo wá gbọ́ nǹkan tí ọkọ àbúrò mi sọ, mo wá rò pé kí ni mo máa ṣe. Mo wá gbèrò lé ọkàn ara mi pé nǹkan tí mo lè ṣe tó dẹ̀ lè dá tí mo lè ṣe ni wípé kí n sọ fún lọ́yà tí ó talẹ̀ náà, kí ó sì bá mi send owó. Nígbà tí mo pe lọ́yà, mo sọ fún lọ́yà pé mo fẹ́ ta ilẹ̀ yẹn, wípé mò ń face àwọn challenges kankan, pé mi ò ní lè tẹ̀síwájú nínú site tí mò ń kọ́, pé kó bá mi tà, kí ó sì bá mi send owó ẹ̀. Ṣùgbọ́n lọ́yà sọ fún mi pé láti ọjọ́ tí mo ti ń sọ fún òun pé kí òun bá mi talẹ̀, òun ò tíì rí buyer kankan láti ọjọ́ náà. Ọ̀rọ̀ yìí wá ta kókó, mi ò sì mọ nǹkan tí mo máa ṣe rárá. Ìdí nìyí tí mo fi gbé ìtàn ayé mi wá fún ẹ̀yin ọmọ Nàìjíríà, kí ẹ jọ̀ọ́, kí ẹ gbà mí ní ìmọ̀ràn pé kí ni ó yẹ kí n ṣe. Ṣé kí n gbàgbé ilé tí mo ti kọ́ ni? Àbí kí n lọ sue lọ́yà? Àbí kí ni nǹkan pàtó tó yẹ kí n ṣe? Níbí yìí ni a máa fi àdàgbà ìtàn arákùnrin yìí sí ní òní. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ wa, mo fẹ́ kí ẹ bá mi comment, kí ẹ sì bá mi share, kí ẹ bá mi like ẹ̀, kí ẹ bá mi advice arákùnrin lórí nǹkan tí ó yẹ kí ó ṣe. Nítorí pé èmi pàápàá gan, nígbà tí mo gbọ́ ìtàn náà, níṣe ni mò ń sunkún. Bí arákùnrin ṣe ń sọ ìtàn náà fún mi, bẹ́ẹ̀ ni èmi náà ń sunkún, nítorí mi ò tiẹ̀ mọ ìmọ̀ràn tí mo máa fún arákùnrin náà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá wa comment sí abẹ́, ẹ sì bá wa gba arákùnrin náà ní ìmọ̀ràn lórí nǹkan tí ó yẹ kí ó ṣe. Mo rí yín ná, ó dàbọ̀. Ọ̀rọ̀ tó ń lọ, ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lónìí, ká gbọ́ ká mọ̀, ká sì ronú pẹ̀lú. Ní gbogbo ìlú àti abúlé,